eléyìí ni ọṣẹ ìyọnú owó tó dájú téèyàn fi gbọ́ bùkátà. Sẹ́rí méjì mẹ́ta lóògùn. Ẹ rí i pé gbogbo tá à ń filẹ̀ lórí péjì mi yìí ọmọ nàmọ ni 1 man battalion ni ògùn jẹ́ ògùn lọ èèyàn jẹ́ èèyàn lọ torí pé ẹyẹ a máa gbẹ́yẹ mì ẹyẹ a máa gbẹ́yẹ mì torí ẹyẹ a máa gbẹ́yẹ mì tìyẹ́tìyẹ́. Ara àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ìjìnlẹ̀ níṣẹ́ tẹ́rí tí mo fẹ́ fi kalẹ̀ yìí gbogbo ọ tó bá ṣe tó bá dán lóhùn máa fàdúrà ran bàbá mi Edward Òrìṣàtọ́lá lọ pé iwájú tí bàbá mi kọjú sí kọ́lọ̀ ní ọmọ dáa ẹ̀yìn tó sì filẹ̀ ọmọ bàjẹ́. Kí lá lọ wá? A lọ wá ewé làpálàpá pupa òun ni ewé ìyálóde pupa òun la lò. Tá a bá ti já sẹ́rí ìta á lò ń bẹ̀ àwọn ibi tó pupa yìí la lò àwọn ibi ọ̀mùdún yìí àwọn ibi tó pupa yìí òun la nílò. Tá a bá ti já a wà á gún papọ̀ pẹ̀lú èpo ọ̀bọ̀ tó jẹ́ akọ. Sẹ́rí èpo ọ̀bọ̀ ọlákọ ọlábo torí pé ó gbójúra wọn lọ. Tẹ́ bá ti rí nìyí ẹ ti rí pé akọ leléyìí. Ẹ̀rọ náà ní oògùn ọ̀jẹ́ nígbà tó mẹ̀wọ́n ẹ̀. Kò sí èpo ọ̀bọ̀ tẹ́ lò tí ọ̀jẹ́ o ṣùgbọ́n èyí tó jákọ̀ yìí tẹ́ ẹ bá lò ó tètè máa múṣẹ́ pík. Ó wá ní iye ọjọ́ tá à ń lò kò wá sọ́sẹ̀ tá à lè pò mọ́. O lè pò mọ́ Celox o lè pò mọ́ ọṣẹ dúdú tiwantiwa tá à ń lò yìí ọṣẹ dúdú gbàlódé tá à ń lò ní. Tó bá pò mọ́ ọwọ́ ọṣẹ yìí ó lọ. Tó bá jẹ́ pé ọṣẹ dúdú máa láàfó náà ló pò mọ́ déédéé. Tó bá ti gún èpo ọ̀bọ̀ papọ̀ mọ́ ewé làpálàpá pupa yìí. Tó bá ti gún papọ̀ ó fomi dẹ̀. Tó bá sì wọ̀ o lè fomi àgbọn dẹ̀. Kò sí èyí tó fi dẹ̀ tí ò ṣiṣẹ́ ṣùgbọ́n àìrílò ọjọ́ 11 lọ 11 days ni. Alẹ́ sì là á máa ń wẹ̀ o ò ní wẹ̀ láàrin ọjọ́ 11 nǹkan ọmọ dúpẹ́. Nǹkan bá tiẹ̀ lé yọ kọ́kọ́ dẹ̀rọ̀. Kí ló jẹ́ máa mú nǹkan tó rọrùn yìí wá? Mò ń mú wá fún àwọn ọ̀pọ̀lọpọ̀ babaláwo tó wà lórí ètò yìí. Mò ń mú wá kó lè jàǹfààní fún oníṣègùn tó wà lórí ètò yìí. Mò ń mú wá fún ọ̀pọ̀lọpọ̀ àáfàá tó wà lórí ètò yìí bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ wòlíì. Kọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tiẹ̀ ní kò sí nǹkan mọ́ ẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ Yorùbá bí tílé bàbá tiẹ̀ bá tán tílé bàbá tèmi ọ̀tán. Ẹ rí i pé ṣé jí ń filẹ̀ lọ́nláìn kan papọ̀ mọ́ṣẹ́ nìkan kan àfàwọn tó bá jíṣẹ́ mi wò tí wọ́n jí sọ mo dẹ̀ ti sọ wípé ń padà ṣe pé ń mú ọ̀pọ̀lọ̀ fún corporate piracy. Tó fi lo ṣe oníṣẹ́ ó júbà rẹ̀ àwọn bàbá wọn ní ìbá bàbá alágbájá o. Tẹ́ bá lọ wọ àkáǹtì àwọn bàbá jọ̀hún tí wọ́n lóòótọ́ tí wọ́n gbóòótọ́ lọ́wọ́ tí wọ́n máa ń ṣe rèé tí wọ́n bá gbaṣẹ́ lọ́dọ̀ ọ̀rẹ́ wọn wọ́n wàá kọ sí i látọ̀dọ̀ bàbá lágbájá nílùú báyìí. Ìwọ tí bàbá rẹ ọ̀bá tí bárò àkáǹtì bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá rẹ èso lóògùn tó pé. Torí pé wọ́n máa ń fi ọ̀pọ̀lọpọ̀ ògùn dọ̀rẹ́ bá a ṣe láàjọ lóògùn yìí àwọn bàbá wa máa ń fi nǹkan dọ̀rẹ́ láyé ẹjọ́un. Ìwọ tó bá wá ń lo iṣẹ́ mi tó tún iṣẹ́ mi sọ lórí péjì yẹn tó ò jú bàbá mi Edward Òrìṣàtọ́lá tó ò jú bèmí Fágbénró tí mo jogún rẹ̀ a lè mọ fún piracy. Èpo ọ̀bọ̀ tó jẹ́ akọ ewé làpálàpá pupa àágùn dédé ìwẹ̀ 11 ọjọ́ 11 lálẹ́ là máa ń lò. Àtàlẹ́ ti bẹ̀rẹ̀ látago 10 11 sí 12 àárín aago tó o lè wẹ ọṣẹ yìí ní tí yóò ṣiṣẹ́ lára rẹ̀. Àwọn àwẹ̀ láago 7 8 yóò ṣiṣẹ́ oṣù pé kò ní gbéra tó kọjá jẹ́ àárín aago 10 sí aago 12. Ẹ má gbàgbé àǹfààní mi lórí YouTube page mi Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited. Àwọn àǹfààní tẹ̀lé mọ́ rí lórí Facebook yìí tẹ̀lé mọ́ rí lórí TikTok yìí. Ọṣẹ ìtajà ni. Ẹ rí i pé oúnjẹ ní ọṣẹ Edward àṣẹ àpòkún ó ti tán àṣẹ tó produce mí lé ní. Ọṣẹ ìtajà ní àwọn èèyàn ti bò 50,000 ní. Gbogbo ọ̀nà ọjà tó bá ń tà ó ò nílò ọṣẹ yìí kọ́ ọmọ dúpẹ́. Ọṣẹ Edward kò ní ìdíkásẹ̀ ìpolówó rẹ̀ fún yín mọ́ torí pé àwọn tó ti lò tó ti confirm àwọn mọ̀ pé 1 man battalion ni ọmọ ju ọmọ lọ ni oògùn tó gbé oògùn mi ni oògùn tí kò ní ìdíká sọ̀rọ̀ ẹ̀ púpọ̀ jù ọ̀n lálàkàlà oúnjẹ lójú oorun ó ti wàá rówó ṣiṣẹ́ ná kọ́kọ́ rẹ̀ ṣe Edward 50,000 náà. Ìwọ ọjà ni wọ́n ń tà gbogbo ọ̀nà ọjà tó bá ń tà ọṣẹ ọjà títà ni nítorí pé bàbá à ń tajà ọṣẹ ọjà títà là ń wà bó o láṣẹ tó sì ti rówó sóògùn ńlá kọ́kọ́ ra oní 50,000 yìí 50,000 lọ́sẹ̀ ìtajà 50,000 lọ́sẹ̀ Edward ó nílò kan ọmọ dúpẹ́ ọṣẹ ajé ní 500,000 ni wọ́n iná
500,000 ni ọṣẹ tó lò tó dúpẹ́ ni kọ́dà wọn bá ní wọ́n ti gbògo rẹ wọ́n ti gbògo rẹ mọ́nú sàárè wọ́n ti gbògo rẹ mọ́nú omi wọ́n ti gbé ògo rẹ wọ́n ti gbókúta lé wọ́n ti gbé o ò nílò ọṣẹ yìí kọ́ ọmọ dúpẹ́ o ò nílò ọṣẹ yìí kọ́ ọmọ rògo rẹ lù padà o ò nílò ọṣẹ yìí kọ́ ọmọ ṣe dáadáa nú ayé àsìkò tó o bá ń lo ọṣẹ yìí ó lò ó rówó ọlọ́mọ ìbúra ó lò ó rí nǹkan gidi ṣe lásìkò tó o bá ń lò wọ́n bá ní ọṣẹ tó na ọṣẹ wọ́n máa battalion oògùn rèé àwọn ọṣẹ tí èèyàn máa lò tó tún máa wá dán pé èèyàn máa lo àwọn ọṣẹ kan èèyàn máa wá shine yóò máa dàbí ẹni pé why tẹ́ni tí wọ́n á look different nígbà tí èèyàn bá tó gbó bá ti ń pé sí èèyàn lára èèyàn máa dán ni èèyàn máa dùn wò èèyàn máa dùn rí ọ̀jẹ̀ máa sùn ọdún yìí tó ti ń lọ àwọn oṣólẹ̀ ńlá ń bẹ tí èèyàn máa lò àwọn ẹ̀yọ́nú ń bẹ àwọn aṣínà ń bẹ ìmùlẹ̀ aṣínà ń bẹ ìmùlẹ̀ òkìkí ń bẹ àwọn oṣólẹ̀ ńláńlá mọjọba ìlú àmọjólówó mo fẹ́ dóòsànú ayé àwọn iṣẹ́ 6 million ń bẹ àwọn iṣẹ́ tó jù bẹ́ẹ̀ lọ tó máa lò tí wọ́n gan mọ̀ pé ọkùnrin ní ọ́ ìdínú tàbí ní ọmọ sùn Fágbénró jogún tọ́pọ̀lọ bàbá rẹ̀ bọ́ bá ṣe dùn mẹ́nu sí bọ́ bá ṣe súnmọ́ Fágbénró sí ló ṣe mọ̀ wípé nǹkan yìí pọ̀ ńlẹ̀ ara ẹ̀ díẹ̀ ló tà fi mú wa ó ti pọ̀ ńlẹ̀ ó fẹ́ máa ṣẹlẹ̀ láfi tún ní ká máa fún àwọn èèyàn kó máa wúlò fáyé kó máa ṣàdúrà fún bàbá mi tó ṣe wàhálà rẹ̀ kalẹ̀ kọ́lọ́n jẹ́ kí tí bàbá mi filẹ̀ kó má bàjẹ́ kó máa pọ̀ sí èmi náà àtàwọn yòókù mi làwa tó filẹ̀ kí nǹkan kan má ṣe gbogbo wa káìsàn má ṣe wà àtẹ̀yìn fáǹsì mi kí dààmú má jẹ tiwa ẹ má rẹjú ẹjọ́ kọ́ọ̀tù ẹjọ́ ọlọ́pàá ká má rí dààmú ká má lo òkè kórí wọn má gbàbọ̀dẹ̀ àti gbogbo ẹ̀yin fáǹsì mi ẹ like ẹ share ẹ má jà sùn sísùn ta ni ọmọ sùn ní àní ọwọ́ wa kú wa o wọn bá láǹjẹ̀nú kó gbowó wá wọn tàn ni wọn fẹ́ ba tiẹ̀ jẹ́ ni tẹ bá ní kéde kan ghost client kan irọ́ ni wọ́n ń pa fún ọ wọ́n fẹ́ mú ọ wọnú òde tó ní kú ọmọ ẹ̀ ni o má jẹ́ wọ́n bá ayé rẹ jẹ́ o má sùn tó o bá ti sùn o lè sùn ẹ like ẹ share nọ́mbà tẹ́ pè mí sí rè 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83 ìlú Ìlọrin náà ni mo wà tẹ́ bá ti dé ilé epo Ibrolac lágbo ọba ẹ béèrè Olú guest house junction tẹ́ bá ti dé ilé epo Ibrolac lágbo ọba ẹ béèrè Olú guest house junction tẹ́ bá ti dé junction yẹn ẹ rí signboard mi Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited junction yẹn ẹ rí fọgà kan bẹ́ẹ̀ Alhaji Hasan ọmọ Ẹdẹ transformer kan bẹ́ẹ̀ mi junction yẹn wọ́n ti sún sọ́wọ́ ọdún díẹ̀ anybody tẹ́ bá lọ́dọ̀ fọgà yẹn Alhaji Hasan ẹ béèrè Ifágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ànídààmú o ọkàn wọ́n balẹ̀ o sárùn ara kan ní ìwọ̀n kàn sí Fágbénró wò wọ́n fi rònú parẹ́ o kò sóògùn tí ò ní solution bọ́ọ̀ bá ti bá babaláwo rẹ̀ pàdé ni ẹ like ẹ share ire o ire gbàngbà.